wọ́n ti pe family lé mi lórí o. Ìyá ọkọ mi ti bínú sí mi wípé ṣé àwọn ọmọkùnrin ìyá mi máa ń bá ìyá mi lájọṣepọ̀ ni. Bí wọ́n ti ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ burúkú tí gbogbo wọn sọ lé mi lórí. Ìyáálé mi ti hurt fún wọn. Ìyá ọkọ mi ní ọwọ́ tóun fi mú mi wípé ṣé àwọn ọmọkùnrin ìyá mi máa ń bá ìyá mi lájọṣepọ̀ ni. Tèmi ṣe lérò wípé torí pé mo ń wọ yàrá òun ó sùn ó wọ bọ́ksà sùn sí yàrá òun ó ti wá mí pé ó mú òun lájọṣepọ̀. Ó nírú ọmọ wo ni ẹ náà. Ibi tèmi ti sọ̀rọ̀ pẹ̀lú confidence pé mo lè evidence mo ṣe gbá kan ṣe bọ́jọ́ wá bẹ̀bẹ̀ ni ẹbí ọkọ mi bẹ̀ mí ẹbí kìíní kan bẹ̀ mí ọkọ mi ní mo sọ fún pé lady ti ya wèrè. Ó wá dàbí àlá lójú mi. Mo wá wò wípé lady ti ya wèrè. Lady wo ṣé mi wèrè bí ti báwo. Ó ní ẹ̀gbọ́n kan tó ń sọ ni nude picture ta ni. Ó ní ẹ̀jọ̀ nítorí Elédùmarè. Ó dà pé o mọ̀ nǹkan tó ń ṣe. Ó ní big daddy mommy ẹ jẹ́ kí lady máa lọ. Ó dà pé I am done with everything. Done. Gbogbo nìyẹn ti wá. Kí lady máa lọ bo. Ibo ni mo fẹ́ lọ. Ibo ló fẹ́ kí n máa lọ. Kò yé mi mọ́. Òye bẹ̀rẹ̀ sí ń kọ́ mi lójú. Mo bá sọ pé ta ló ya wèrè. Èmi ló pè ní wèrè. Ó ní o ti máa gbọ́n. Tí o bá máa gbìn o ò ní jókòó kó o kú nǹkan bẹ́ẹ̀ yẹn láti ọpọlọ ẹ̀. Who is behind all these things tó ń sọ yìí? Ta ló fẹ́ destroy family yìí? This is happy family. Ó bá wa ta wà happy ni ó ò délé bà wá jẹ́. Ó ní look here. Mi ò fi mọ́ mi báyọ̀ ṣeré. Mi ò fi mọ́ sí mi báyọ̀ ṣeré. Ṣé rí bọ̀dá rẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí bàbá Bólú níbi tó jókòó sí ló bá ní ó bá porúkọ ọkọ mi ó ní ní sọ̀rọ̀ take it easy obìnrin ni náà take it easy ara ẹ̀kọ́ ń gbóná sódì ní so ó lè má máa ṣe rere bẹ́ẹ̀ nílé wọn tí wọ́n ti wá a lè blame ẹ̀ ló bá face mi ó ní the last time tí mo bẹ ṣeré pé òwò lẹ̀kẹ̀ I was only joking. I have my wife here. The matter of fact, fine ìyàwó mi lọ́nà. Ó ní bọ̀ tí mi kọ̀ pé ká má bá yín ìyàwó àbúrò mi ìyàwó mi náà ní ṣé mo lè bá ṣeré. Báwa dẹ̀ ṣe ń ṣe bíbá yín nìyẹn. Odò ó bá mi lọ́dọ̀ mọ́ mi lóòótọ́ tí mo wọ boxer. Yes, in fact ẹsẹ̀ mi lóòrò ni mo lọ síbẹ̀ tó bá mi wọ̀. So mo kàn sùn lọ síbẹ̀ ló ṣe wọlé yìí. Tí èèyàn bá níyà kódà kí èèyàn kan bá mú ọmọkùnrin ní nǹkan ọmọkùnrin ẹ̀ ó máa fi hàn ìyá ẹ̀ náà ìyẹ́ nínú àti pé àbúrò mi àti ìyàwó mi jọ wà ní nǹkan papọ̀ never kò lè ṣẹlẹ̀. It's a taboo and we don't practice that here. Practice àwọn nǹkan bẹ́ẹ̀ nígbà. This is our big daddy. Àbúrò daddy wa ni wọ́n. Àtìgbà daddy wa ti kú àwọn ni wọ́n take care wa. So ẹ jẹ́ ká take care easy pẹ̀lú dídì. She is a stranger. Kò mọ bá a ṣe ń ṣe. Strangers ni o. Ẹ jẹ́ ká take care. Ó bá ojú wọn. Mi ì lè sọ̀rọ̀ mọ́. Kì í ṣe pé ọ̀rọ̀ ò sí lẹ́nu mi àti sọ àti sùn. Ọ̀rọ̀ pọ̀ lẹ́nu mi tí mo fẹ́ sọ. Àmọ́ ọkọ tí mo fẹ́ ló pè mí ní wèrè láàrin ẹbí tán ṣe meeting. Wọ́n bá ní big daddy ẹ bá bẹ̀ big mommy ẹ bá bẹ̀ mommy jàre kọ́ má bínú babe forgive ẹ̀nà ìyàwó ẹ̀ nìyà famọ́ra. Àwọn nǹkan tó ti rí àbáwọn experience ó jẹ́ kó máa ronú nǹkan bẹ́ẹ̀. Ló bá fèsì ọkọ èèyàn kì í sọ bẹ́ẹ̀ fún ìyàwó èèyàn. Wáyé tó máa sọ pé ìyàwó ẹ̀ mad
kí lè jọ fà kò yẹ kó sọ nǹkan bẹ́ẹ̀ náà she's your wife ó yẹ kó máa gbè lẹ́yìn ẹ̀ ni ok bí mo ṣe wá gbọ́ sọ pé ìwọ àti àwọn mi jọ ní ìkàpọ̀ yẹn kó máa bá ìyàwó mi jà that means I'm not a good husband a good husband protects his wife she's your wife you should protect her even tó bá mọ̀ kó ń craze gan that does not mean you should say it in a public way I mean please just fẹ̀yàwó ìmọ̀ràn kò ní kó má bínú bí kìtẹ̀ bá sọ pé ó ti sọ̀rọ̀ àbí ìwọ náà ti kó ọ̀dọ́mọ kékeré olórí ẹbí ni ẹ́ òun náà ti ń lọ sípò baálé nìyẹn so ìyàwó bẹ̀yà kọ ẹ̀ kó má bínú àti ṣe mo mà kúnlẹ̀ mo bẹ̀ mú mi kan má bínú àwọn ní má wọrí no mi ò rí bí nǹkan tí ò dáa má wọrí àwọn tó mọ bá ṣe máa ṣe mí báyìí àwa kóra mọ́ra àwọn inú ara wa gan ok mo má bínú ok bá ní ẹ má bínú mọ́ mi bólú láti bólú ẹ ṣe nínú ọba fọ no bàbá bólú nìyẹn pẹ̀lẹ́ ìyàwó mi dáadáa ẹ̀kẹ́ mi náà fọwọ́ gbé yẹn má ronú má yòrò rárá ó yẹ kí n gbé ogun ajáde báyìí ká lọ ẹ̀jọ́ ara wa ni bá ní wá kí ló dé ṣó bọ́kọ ẹja ni olóṣù báyàwó ẹja ni ọ̀rọ̀ tí ó tún kọ ọ́ọ̀gì ìyàwó ẹ̀jọ̀ kò mú nǹkan ẹ̀ wọlé kó lọ ọkọ mi bá dìde ló bá mú mi wọlé nígbà tá a wọlé mo bá bẹ̀rẹ̀ sí í sunkún mo sún mo sún pẹ̀ǹkẹ̀dẹ̀ ẹnu ẹkún kódà kò tiẹ̀ wo ibi tí mo ti ń sunkún kódà kò tiẹ̀ bèrè pé kí ló ń pa mí lẹ́kún kódà kò tiẹ̀ sọ pé pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ìgbà tó yá láti bolú wa pé yá ṣe ti múra ẹ ká lọ ó lóun ti ṣe tán tóun ó bọ́ síta ìyàwó ẹ̀ ń kọ́ ewu wà nílé jàre ẹ ká máa lọ́n tiwa jàre ìdí ọ̀sìn ọmọ ẹ̀ náà kí gbogbo rọ́bìṣì yẹn ẹ̀gbọ́n ẹ̀ bá bá mi nínú ilé kí ló ṣe tó ń sunkún àmọ́ èmi sunkún òun sunkún ló bá fọwọ́ nù mí lójú bó ṣe fọwọ́ nù mí lójú nìkan ọmọkùnrin wọn dìde bí wọ́n ṣe dúró síwájú mi èmi jókòó sórí bẹ́ẹ̀dì àwọn dúró báyìí wọ́n bá fọwọ́ nù mí lójú wọ́n bá ní sọ́ọ̀rì wọ́n bá mú orí wọn báyìí wọ́n fi kan orí mi sorry mi ì lè sọ̀rọ̀ torí nínú gbogbo ilé yẹn àwọn nìkan ni wọ́n go against me èmi gan mọ̀ pé rọ̀ ni bó kí ni mo fẹ́ ṣe everybody is against me bó ti ṣe gbéyàwó ìṣe pé gbéyàwó ẹgbẹ́ títì ìgbéyàwó gidi ni àǹtí ṣó ń bá ní mo ti gbọ́ ń bá ní kí n lọ wẹ̀wù ń bá dé wẹ̀wù mo fẹ́ change kòtò ní tẹ́tẹ́lẹ̀ ni ìgbà tí mo kúrò nílé bá wọ top lé lórí wọ́n ṣe kòtò náà mo fẹ́ wọ̀ wọ́n ní kí n change ẹ̀ bá ní mo fẹ́ change náà wọ́n ní máa change now kí ló ṣe máa change I'm here just see me as your brother kò sí nǹkan kan tó wà ń bẹ́ẹ̀ àǹtí ṣe mo bá ṣòkòtò ṣẹ̀ṣẹ̀ mo parí ayé ìsìn kò sẹ́ni tó ń wọ pátá sídìí ṣòkòtò mi yes ìwọ pint so ìwọ kí wọ́n àwọn g-string yẹn ni mo ní bá ti wọ jeans nìkí láìpẹ́ máa wọ pint tó bá wọ g-string máa kátẹ́gùn fẹ́ sí ẹ̀ náà ó dẹ̀ máa make sense don't worry I'll get some for you mo ní okay sir ẹ ṣé gan sir God bless you sir no don't worry gbogbo wa bá mo rà mo múra ṣèjú mo wọ ṣan ó ní okay you are looking beautiful ẹ̀yà kọ̀ọ̀kan wọ́n bá mú fún wọn èmi àti wọn àbá snap wọ́n á ní kí n dúró ó snap mi wọ́n ní smile for me now bá smile àbájọ lọ wọ́n ti ṣe àwa méjèèjì jọ lọ ibo làwa jọ lọ ibo ni ìrìnàjò ń gbé wa lọ wọ́n fẹ́ gbé wa ṣáyé ní bíi pálọ̀ àbí kí n pè ní club mo kò ṣe club àwọn ní mọ́tò ọkọ mi ló drive wọ́n ní kí n máa lọ wájú mo ní kí wọ́n máa wọlé máa jókòó sẹ́yìn no go and meet your husband mo jókòó sí